أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ò níye fún Ọlọ́run tó lọ́pẹ́, atọrọ kí Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún Ànábì Muhammad, atọrọ àánú rẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni rere, bẹ́ẹ̀ fún gbogbo àwọn àfáà wa, bẹ́ẹ̀ fún gbogbo àwọn òbí wa àti gbogbo olólùfẹ́ wa lápapọ̀. Akíra wa a kú ọlá Jímọ̀ tèní, akíra wa kú ọjọ́ ńlá, akíra wa pé Ọlọ́run jẹ́ á ṣọ̀pọ̀ Jímọ̀ láyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní Jímọ̀ tèní pẹ̀lú ògo Ọlọ́run, ìkan nínú àwọn orúkọ Ọlọ́run gẹ́gẹ́ bí àṣà wa òun la máa gbé yẹ̀wò. Ṣé ẹ rántí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ a máa mú kan nínú àwọn orúkọ Ọlọ́run wá fi ṣera wa ní àǹfààní, a máa sọ ìtumọ̀ orúkọ Ọlọ́run fúnra wa. Àwọn orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ ọba tó tóbi jùlọ ni, kò sí èyí tó kéré nínú orúkọ rẹ̀, tọrọ ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ò kéré. Ìyẹn ló fà á tá a bá sọ pé orúkọ Ọlọ́run ọba kan bẹ òun ló tóbi jù, a ní ismullahil a'zam, a'zamu la máa ń wí, a ní ismullahil azim. Orúkọ Ọlọ́run ọba tó tóbi kọ́ la máa wí, á ní èyí tó tóbi jùlọ, torí kò sí èyí tí ń jẹ́ tí ò tóbi. Gbogbo orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ pátápátá ló tóbi, gbogbo orúkọ Ọlọ́run ọba pátápátá ló gbọ̀ngbọ̀n, kò sí èyí tó kéré ńbẹ̀. Ìyẹn ní ó fà kálàyé tá a bá ń gbé jáde lórí orúkọ Ọlọ́run ọba pé ìtumọ̀ rẹ̀ rí a lè sọ tán, àlàyé yìí mọ̀ kù díẹ̀ ni, kódà a lè mọ̀ tán dípò ń pa sọ tán, tọrọ ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ọba tó gbọ̀ngbọ̀n ni. Ọlọ́run ṣáà fún wa gbọ́yé, wájú ọlápá dáadáa nínú ìgbésí ayé wa, nítorí bàbá ṣe ń gbé yẹ̀wò tá à ń rántí orúkọ Ọlọ́run ọba sí ni ìbẹ̀rù Ọlọ́run ọba ó máa lékún lára wa sí. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó ní sabbih isma rabbikal a'la, máa ṣàfọ̀mọ́ orúkọ Ọlọ́run ọba rẹ̀ ọba tó tóbi jùlọ, máa fi dúdú gbà rántí ẹ̀ orúkọ Ọlọ́run ọba tí ń rántí orúkọ Ọlọ́run ọba máa tara rẹ̀ rántí ọba tí ń jẹ́ bẹ́ẹ̀, ọba tí ń gbé túmọ̀ ẹ̀ yẹ̀wò, ìbẹ̀rù Ọlọ́run. Torí reason kan sí kejì lọ́lọ́run fi máa jí orúkọ òun, kò kàn ní jí orúkọ ọ̀ranù. Walillahil asmaul husna fad'uhu biha, orúkọ tó bá dáa lọ́lọ́run yàn láàyò. Tẹ́ bá ti ń gbé túmọ̀ ẹ̀ yẹ̀wò, ẹ máa rántí ọba tí ń jẹ́ bẹ́ẹ̀, ẹ rántí Ọlọ́run ọba náà nù. Wadhkur isma rabbika watabattal ilayhi tabtila, ìrántí orúkọ Ọlọ́run á bí tabatulu ní kátàkù tí Ọlọ́run ọba kó òun mọ̀ fẹ́ máa sìn. Ẹrú Ọlọ́run kan béèrè pé yẹn bá wà lérí ìrun, tọ́kàn yẹn bá máa ṣeré lọ púpọ̀, pé kí ni yẹn lè máa ṣe tọ́kàn rẹ̀ ó fi máa wà lọ́dọ̀ Ọlọ́run lérí ìrun. Wọ́n suggest pé kó máa gbé orúkọ Ọlọ́run ọba sọ́kàn, pé rákà kọ̀ọ̀kan òun, pé rákà yìí orúkọ Ọlọ́run ọba, àbí kó tiẹ̀ sọ pé díndín irun àyílà tí mo fẹ́ kí orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ Latifu ni mo fẹ́ máa digest. Fẹ́ni tí ó bá médè Lárúbáwá, fẹ́ni tí ó bá kéwú, níbi irú àwọn lecture báyìí náà ni ó ti máa gbọ́ kí ni ìtumọ̀ orúkọ Ọlọ́run ọba lẹ́yọ kọ̀ọ̀kan. A ti ń bá bọ̀ tó ọdún mélòó kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a máa mú wa. Èyí tá a fẹ́ múlẹ̀ ní Zul Jalali wal Ikram. Ọmọ ẹgbẹ́ dáadáa tí wọ́n bá ń ka Asmaullahil Husna, àwọn 99 names of Allah tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn yẹn, ọmọ rí níbẹ̀ pé Zul Jalali wal Ikram lọ́gàgà kan bẹ́ẹ̀. Àbí kò tiẹ̀ rí tó bá tún kẹ́kọ̀ọ́ fọ́dà nínú Suratu Ar-Rahman, níparí verse tó last, aya tó last Suratu Rahman, níbi tọ́lọ́run ti pe orúkọ ara ẹ̀ bẹ́ẹ̀. Ó ní tabaraka ismu rabbika dhil jalali wal ikram, tabaraka ismu rabbika dhil jalali wal ikram. Ọlọ́run kiri olóhùn gbọ̀ngbọ̀n, òun tóbi, òun tóun ń jẹ́ Dhul Jalali wal Ikram. Ìkan nínú àwọn orúkọ Ọlọ́run ọba ni. Kí ni ìtumọ̀ ẹ̀? Al-Jalal, òun ni gbígbọ̀ngbọ̀n, ẹni tó ká ẹni tó tóbi. Jalalanu ti kí nǹkan tóbi, kí nǹkan kọjá àrífín, kí nǹkan kọjá yẹpẹrẹ. Al-Azama, Ar-Rifa, òun ni ń jẹ́ Jalala. Ọba tó ní Jalal, ọba tó ní gbígbọ̀ngbọ̀n, ọba tó ní kíkàyà, ọba tó tóbi kọjá àrífín, ọba tẹ́nìkan ò lè yẹpẹrẹ ní Dhul Jalal. Yẹn ni pé tó ọba ti gbọ́ yé, yóò jẹ́ yíyọ pé gbogbo tí bá ń jẹ́ran àbùkù láíláí kò ṣe fi tì sọ́dọ̀ Ọlọ́run. Bẹ̀rẹ̀ látòrí àìmọ̀kan, a máa fa àìmọ̀kan tì sọ́dọ̀ Ọlọ́run, àbí máa fi gbogbo ìròyìn tó bá ṣàmọ̀ ìpọ́pẹ̀dín tí ò yẹ fẹ́ni tá a fẹ́ pè lọ́lọ́run kò tọ́ ká fi tì sọ́dọ̀ Ọlọ́run ọba. Àṣàkáṣà pọ̀ nílẹ̀ Yorùbá tá a máa dá, tá a gbọ́dọ̀ máa sọ fúnra wa. Láwùjọ ẹlẹ́sìn, kódà láwùjọ àwọn tá à ń pera wa mùsùlùmí, nítorí àsọdùn àbí nítorí a fẹ́ ṣàwàdà, àbá a fẹ́ dápárá,
kí Ọlọ́run mọ àwọn kankan bí mọ̀ rẹ̀ ṣe wá tóun náà kò tún mọ àwọn kankan ǹjẹ́ kí lọ́lọ́run ọ̀mà wọn lọ́lọ́run ọ̀mà padà sí ibú. ẹ dákun sọ̀rọ̀ nìyẹn ṣó yẹ ká fi àìmọ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ṣé ń ṣèròyìn rere pé Ọlọ́run ọ̀mà padà sí ibú nítorí náà Ọlọ́run náwọn kankan tóun náà mọ̀ kì í ṣe èdè dáadáa ẹ já lọ kíyèsí gbogbo ẹni tí bá máa dárú àpárá bẹ́ẹ̀ abẹ́ni tí máa sọ pé lágbájá ọ̀rọ̀ rẹ ti sú Ọlọ́run ọ̀rọ̀ rẹ gan ti sú Ọlọ́run nǹkan kì í sú Ọlọ́run àṣìsọ ọ̀rọ̀ ni nǹkan kì í sú Ọlọ́run kò sí ìkó ṣúṣú nínú ìròyìn Ọlọ́run ẹ máa kíyèsí gbogbo tẹ́ bá máa sọ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ọba tó káyà ni ọba tí ò ṣe é rin fín ni Zul Jalali nìyẹn ọba tí ìyẹn máa páyà tí ìyẹn máa báwọ̀ tí ìyẹn máa bọ̀wọ̀ wípé ẹ má jẹ́ ń ṣìṣọ́ sí ẹ má jẹ́ ń ṣìṣe sí nítorí pé ní Zul Jalali nìyẹn nítorí ọba ti gbọ́ yé ọmọ fi túmọ̀ yẹn bá Ọlọ́run ọba lò nínú wà rẹ̀ jẹ́ kó máa hàn ipò ọgbọ́ Ọlọ́run ọba gbọ́ lọ́ba tí ń jẹ́ Zul Jalali wal Ikram. àmọ́ tó bá jẹ́ nìkan tí kò kọ̀ọ̀kan láti sọ sọ́lọ́run kọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ kan láti ṣe láwàdà tó bá mú àbùkù wá fún Ọlọ́run ọba ò tí ì nígbàgbọ́ nù orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ Zul Jalali wal Ikram. àbírú àṣà mi ta tún mọ́ dánilẹ̀ Yorùbá Ọlọ́run ò bí màmú bí ẹ̀sán ẹ máa ń pẹ́ àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ gbogbo àṣà yìí náà àwùjọ àwa mùsùlùmí náà lẹ́tù sí máa gbọ́ láwa tó yẹ ká mọ rírì orúkọ Ọlọ́run ọba àti ìròyìn ẹ̀jù. àwọn ẹlẹ́sìn mìíràn nínú ẹ̀sìn tí wọn kò sínú fundamental pé kí wọ́n bàbàrà orúkọ Ọlọ́run kán bàbàrà ìròyìn Ọlọ́run làwọn fi máa fi bọ́dì ìròyìn Ọlọ́run wọ́n lè lọ́lọ́run yé efin nímú wọ́n lè lọ́lọ́run kábàámọ̀ ẹ mọ̀ bá bẹ́ẹ̀ nínú ìwé wọn àwọn ọ̀kà sì kankan. àmọ́ àwa mùsùlùmí ìròyìn tá a bá fi ròyìn Ọlọ́run ọba yìí fi ṣeré nínú fundamental ẹ̀sìn wa ní pé orúkọ wo la pè Ọlọ́run ìròyìn wo la máa fi ròyìn ẹ̀ àgbọ̀dọ̀ béèrè débẹ̀ kí wọ́n wá sọ pé Ọlọ́run bí màmá Ọlọ́run ò bí màmá bí ẹ̀sán àbí ká máa pọ̀ Ọlọ́run ní abetilukára bí ajere aláǹbàbàrà Ọlọ́run o a máa lọ mú ròyìn Ọlọ́run gbà mí lẹ́nu àwọn radio presenters láwọn tẹ́ sí pé lára àwọn nǹkan wọ́n ti ń pè ìrírí ayé àbáwọn motivational speakers tẹ́ sí pé àwọn ọ̀lẹ́sìn àwọn òkẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan pàtó ẹ̀sìn Islam òye wọn bí mi yé èkó Islam òye ó wá ròyìn Ọlọ́run ó lóun fẹ́ ròyìn ẹ̀ kárakára kọ́ mọ́ wọnú ẹ̀mí àwọn èèyàn ó pọ̀ Ọlọ́run ní tóhùn àwọn ọlá abetilukára bí ajere ìwọ náà wàá mú wọ mùsùlùmí ó tiẹ̀ yẹ wò pé ṣúyẹ kó kọ́ Ọlọ́run ọba rẹ ní kó fi bọ́dì ròyìn Ọlọ́run ọba tí Ọlọ́run lóhùn ọ̀dà bí ẹ̀dá ẹ̀tún wá ń pè ní bí ajere Ọlọ́run sọ wá ń bẹ̀. àbí ká máa sọ pé ọba tó dàgbà ká máa ròyìn Ọlọ́run pé ọba tó dàgbà alkebiru lọ́lọ́run a lè pè ní ọba àgbà àmọ́ ká ní ọba tó dàgbà ìtumọ̀ ẹ̀ ní pé ó ti fìgbà kan wà ń kékeré kó tó wá dàgbà ó ń grow díẹ̀díẹ̀ bọ́jú orí rẹ̀ ṣe ń pẹ́ sí ní ṣe ń grow ká fi irú growth bẹ́ẹ̀ ròyìn Ọlọ́run ọba kọ́tọ́ bẹ́ẹ̀ lọ nínú àṣìsọ àti àṣìwí ẹ bá fẹ́ nígbàgbọ́ nínú Zul Jalali ọba tó káyà ọba tí ò ṣe é rífín á gbọ́dọ̀ fọ́ ọmọ kúrò níbi gbogbo ìròyìn àrífín nínú pa gba Zul Jalali wal Ikram gbọ́ ìtumọ̀ Zul Jalali òun ni pé gbogbo tó bá rí létí mọ́ Ọlọ́run pátápátá ó gbọ́dọ̀ di nǹkan ọ̀wọ̀ Ọlọ́run nìkan kọ́ lẹ́ bọ̀wọ̀ á bọ̀wọ̀ gbogbo tó rí létí mọ́ Ọlọ́run nínú ẹ̀dá pátápátá ni wọ́n mọ̀ ara pọ́nlé á mọ̀ pọ́n wọn lé nítorí àpọ́nlé tá à ń fọ́lọ́run bẹ̀rẹ̀ látòrí mọ́sálásí ká bá fẹ́ wọ mọ́sálásí àyè ọ̀wọ̀ nígbà tá a ti pè nílé Ọlọ́run lọ́ba tá à ń bọ̀wọ̀ á mọ̀ wá bọ̀wọ̀ àyè yẹn náà ìbọ̀wọ̀ tẹ́lòmíín fún lédì àti ilé ògùn ilé olóòṣà nígbà tá a mọ̀ bẹ̀ tí bá sá mọ̀ rí inú fíìmù tí wọ́n ṣe ilé ògùn àti ilé àwọn ológun àwọn olóòṣà tí wọ́n kó gbogbo nǹkan tí mọ́ dáyà jáyàn síbẹ̀ wọ́n lè gbérí ẹkùn síbẹ̀ kan dórí òòṣà kan síbẹ̀ tí ọmọ dẹ́rùbà tó bá débẹ̀ ó mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyàrí ọmọ já èyí ṣe tó bá wọ mọ́sálásí tó mọ̀ wá dá pàrà tí ọ̀dà nu mọ́sálásí wọ yìí náà lọ́mọ sùn bẹ́ẹ̀ lọ́mọ ṣe gbogbo tó bá wọ̀n bẹ́ẹ̀ lọ́ọ́ jẹun bẹ́ẹ̀ níbẹ̀ náà ló ti mọ̀ sọ̀rọ̀ àìdá lọ́mọ sòfófó lọ́mọ ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn nínú mọ́sálásí nílé tá a ti pè nílé Ọlọ́run sáàbọ̀wọ́ Ọlọ́run nínú pé tabaraka ismu rabbika Dhul Jalali wal Ikram orúkọ Ọlọ́run ọba tóbi fúnra Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o nínú suratu Rahman ó ní gbígbọngbọ́n títóbi orúkọ Ọlọ́run ọba Dhul Jalali wal Ikram ó kọ Ọlọ́run ọba tí ń jẹ́ Dhul Jalali wal Ikram àwọn àfáà kan sì ké wípé tabaraka ismu rabbika Dhul Jalali wal Ikram ìtumọ̀ kíra àti wọn òun ní pé tabaraka ismu rabbika títóbi orúkọ Ọlọ́run ọba wo la ń sọ Zil Jalali wal Ikram ọba tí ń jẹ́ Zil Jalali wal Ikram Ọlọ́run ọba àwọn fún rẹ̀ ló tóbi ó kọ rẹ̀ tóbi yẹn ni pé èyíkéyìí orúkọ rẹ̀ including Zil Jalali wal Ikram ó tóbi àwọn àfáà kan sì kéé pé tabaraka ismu rabbika ẹwọ́ zu yẹn ẹ má wọ ní zi ẹwọ́ ní zu tabaraka ismu rabbika Dhul Jalali wal Ikram
orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ zuljalal ó kọ ọlọ́run ọba zuljalal wal ikirami ó kọ yẹn ó tóbi púpọ̀ láwùjọ gbogbo orúkọ ọlọ́run làwọn kan fi ní ẹ má wá sùn láìlẹ àzọmù ẹ má wá síbi kankan èyí tó tóbi jù nínú orúkọ ọlọ́run ọba ẹ má wá síbi kankan zuljalal wal ikirami yìí ló kọ ọlọ́run ọba tó lídìí gbogbo kọ òun lọ ṣàgbà gbogbo kọ wọn náà dẹ̀ mọ́ gbé yẹ̀wò tí n tán bá sọ bá jọra wọn àbí ọ̀jọra wọn látara àtúmọ̀ tá à ń fún zuljalal wal ikirami jalalu là á sì ń tú lọ́wọ́ ọba tó gbọ̀ngbọ̀n ọba tí ò ṣe é rín fín gbogbo tó bá rí létí mo ò ṣe é rín fín kò ṣe é rín fín mọ́ṣáláṣí ilé ọlọ́run ọba ni kò ṣe é rín fín ó ti di ilé abèèwọ̀ láfilẹ́ ní ẹ̀gbin bá ń bẹ lára rẹ̀ ní ẹni ìdọ̀tí bá ń bẹ lára rẹ̀ kó gbé kúrò fún mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam ó ní man akala minkumu thawma ẹni bá jẹ èso wọ́n ṣe pé garlic wọ́n ṣe àlùbọ́sà ìran àlùbọ́sà tá à ń pè ní garlic ẹni bá ti jẹ́ lárúbáwá kúndùn ẹ̀ púpọ̀ fala yaqrub masajidana kó mọ̀ súnmọ́ mọ́ṣáláṣí wa yudhina birihi thawm yóò máa fi òórùn kìíní yẹn òórùn lásán tí ọ̀dà yẹn yóò máa fi ní wàhálà nínú mọ́ṣáláṣí. innal malaikata anabi sallallahu alayhi wa sallam náà lọ sọ bẹ́ẹ̀ kí àwọn malaika tata'adha mimma yata'adha minhu al-bashar nǹkan tí máa ń rí àwọn ẹ̀dá lára máa ń rí àwọn malaika náà lára wọn fẹ́ òórùn burúkú rárá malaika ọdẹ wá mọ́ṣáláṣí wọn wá àtẹ́ndì irun gbogbo àwọn tán kírun tán yẹn náà fìlà malaika ń bẹ pẹ̀lú wọn tí wọ́n ń kọ́ṣẹ́ wọn àwọn malaika rere àwọn ẹ̀mí rere tá a jọ ń kírun mọ́ṣáláṣí lóòfin gbọ́dọ̀ mọ́ dé mọ́ṣáláṣí kọ́ mọ́ lọ dá parara dáadáa ń bẹ ilé ọlọ́run ọba ni ayé abèwọ̀ ni ayé apọ́nlé ni nínú pọ̀ ń bọ̀wọ̀ ọlọ́run ọba ọgbà ní zuljalali ní kó mọ́ bọ̀wọ̀ mọ́ṣáláṣí ní kó mọ́ bọ̀wọ̀ alukur'an ní kó mọ́ pàtàkì alukur'an yé gbé alukur'an síbi ọ̀dọ̀tí mọ́ ó jòkólẹ̀ ó sì gbé alukur'an sílẹ̀ ńlẹ̀ tó ọmọ ipò dọ̀tí tíra tọ́lọ̀ ń pè ní fi sọ́hófin mukarrama ìwé tá a mọ́ pọ́nlé ìwé táwọn ẹni rẹ̀ mọ́ pọ́n gbogbo ẹni rẹ̀ mọ́ bàbàrà rẹ̀ ni ó ní marfun àtìn lókè láyé rẹ̀ mọ́ wà Allahu akbar lókè ní kùránì ọmọ wa gbogbo gbà mọ́ fi kùránì rẹ̀ gbìn mọ́ fi kùránì yílẹ̀ mọ́ fi kùránì wọlẹ̀ kódà má jẹ́ kíké rẹ̀ náà mọ́ wọlẹ̀ mọ́ ka kùránì mọ́ jó sí àṣàkáṣà lẹ̀ yóò bẹ́ jẹ́ àkíyèsí wọ́n bá wa wí sí láti jọ́ ìyá àwọn èèyàn mọ́ gbọ́ mọ́ jó sí kùránì ọmọ haúsá kan Allahu akbar ọ̀rẹ́ mi àbúrò àpàdé Tìjàní ni kì í ṣe sálàfí táwa ní bóyá nítorí pọ́ jẹ́ sálàfí ni o àwọn ọmọ ṣé o iṣẹ́ àkàrà bí ní Kánò ọmọ Kánò ní hardcore Tìjàní tí ó fẹ́ gbọ́ nǹkan míì ṣe títí ó fi kú lẹ́yìn Tìjàníyà ó ní ẹ̀yin Yorùbá ẹ̀yin àfáà Yorùbá iṣẹ́ pọ̀ ṣíṣe pọ̀ tẹ́ ṣe mo ní kí lórí ó ní òun já síbi kan Kánò ńjọ́ kan lòun bá bá àwọn Yorùbá ń bẹ̀ àtọkùnrin àtobìnrin wọn wá ń jó wọn lùlù wọn wá ṣe àlámọ́nà ṣíra làákà sọ́dí rákà wá wà dáná lọ. ọ̀rọ̀ Ọlọ́run làwọn eléyìí sọ di orin tí wọ́n ń jó sí báyìí. àti gbà yẹn lòun ò ti ní confidence láti kírun lẹ́yìn ọmọ Yorùbá mọ́ pé òun ò ṣúọ̀ ṣé mùsùlùmí làwọn eléyìí. kọ́ jẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́run sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó ní inna sanulqi alayka qawlan thaqila àwọn ọ̀rọ̀ tó wúwo Ànábì bá fẹ́ gba wá yìí ọmọ ẹgbẹ́ ni Ọlọ́run ní ọ̀rọ̀ tó wúwo ni mo fẹ́ máa fi ránṣẹ́ sí ọ ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ fi ṣe ìkìlọ̀ fún gbogbo aráyé tí wọ́n jíṣẹ́ fún yín àbí wọn ò jíṣẹ́ fún yín jọ́jọ́ bá fẹ́ kó àwọn èèyàn sínú náà kéèyàn wá gbọ́ kọ́ máa jó kéèyàn gbọ́ kọ́ máa lùlù ṣé nǹkan tó bá làákàyè mu ni ìlàákàyè lásán ká tó sọ ẹ̀sìn kọ́ bá mu. ẹja pàtàkì alukur'an ẹja pàtàkì Ọlọ́run wa man yu'azzim sha'a'ira Allah gbogbo ẹni tí ń bá ń bọ̀wọ̀ gbogbo nǹkan àmì Ọlọ́run ọba fa innaha min taqwal qulub nínú pa bẹ̀rù Ọlọ́run ọba tó ní náà lọ́wọ́ nínú pa bẹ̀rù zuljalali à ń fún zuljalali lẹ́tọ̀ jalala rẹ̀ ní ká bẹ̀wọ̀ alukur'an ká pọ́n lé ni wọ́n fi lẹ́ni bá dọ̀tí ẹni bá lẹ́gbìn lára kọ́ mọ́ fọwọ́ kan alukur'an nítorí ká lè àjálà ọba tó ní alukur'an ni ká máa fi kur'an jó àbí ká máa lọ́lọ́run sọ Yorùbá nu kur'an nípa adáṣà débẹ̀ náà Ọlọ́run sọ Yorùbá nu kur'an kí ló sọ Ọlọ́run iná ilé iná ìyá bá wọn gbogbo ẹni tó bá láwọn ìyọ́ bá wọn iná ilé iná ìyá bá wọn ṣẹ́ ń gbọ́rọ̀ gbogbo àṣàkáṣà bẹ́ẹ̀ nítorí ká lè sọ àsọdùn nítorí kí káwọn èèyàn ó lè rẹ́rìn-ín ká máa wá fẹ̀sìn ṣeré Ọlọ́run ní alladhina takhadhu dinahum lahwan wa la'iban ń ròyìn àwọn ọmọ náà àwọn tí ó jìyà gidi ń jọ àlùkìyámọ̀ Ọlọ́run má fi wá sínú wọn ó láwọn tó sọ ẹ̀sìn wọn di lahwan ẹ̀sìn tí yẹn máa ṣe fi jábọ̀ fọlọ́run wọ́n sọ ọ́ deré wọ́n sọ ọ́ di nǹkan fàájì garratuhumul hayatud dunya ayé ló tàn wọ́n jẹ débẹ̀ gbogbo ẹ̀sìn tí ó bá ti láríyá nu ọmọ Yorùbá ò lè ṣe kódà Christianity bá a ti ń sọ ta mùsùlùmí lọ́gàngán yìí ọba dùgbò àwọn kìrìsìtẹ́nì náà wí
ẹ bá jáde kúrò Nàìjíríà tẹ jáde láfíríkà pàápàá ẹ bá rí tán bá ń ṣèjọsìn ẹ rí tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ lérí irọ́ náà ni wọ́n dákẹ́ jẹ́jẹ́ wọ́n dijú mọ́ rí ẹ bá dá áfíríkà tí story máa change ìlú gidi àlùjọ wọn bó bá lè jó ìrẹ́ ti jọ lọ́hùn ní gbèsè bó bá ijó gidi tí wọ́n mọ àríyá pé ṣé ọlọ́run náà ṣé spirituality wà ní òdodo tẹ́ ń ṣe yìí ẹ̀sìn tí ó bá ti láríyá tí ò ní jónú tí ò láyẹyẹ nú ọmọ Yorùbá ò ní fẹ́ wọn fẹ́ tó bá serious nípa ẹ̀sìn wọn fẹ́ kó serious wọn lọ́lọ́run òróró àti wá dápara débi pé àwọn ànábì ọlọ́run náà á mọ̀ fi wọn dápara tí ọ̀dà wọn bá ní ká bó ló ṣe wá ṣe bó ṣe ṣe ni mo fi jà ànábì kan ni gbogbo tó bá wù kọ́ máa ṣe ó ṣe é dà kò ṣe é dà wọ́n fi jà ànábì kan ni ẹni tábà tó bá nígbàgbọ́ nù zul jalali wal ikram ọba tó ní jàlálà ọba tá a gbọdọ̀ mọ àjálà rẹ̀ tá a gbọdọ̀ mọ bàbàrà rẹ̀ ó gbọdọ̀ mọ bàbàrà gbogbo tó bá rí létí mọ́ ọlọ́run bẹ̀rẹ̀ láti rí àwọn orúkọ rẹ̀ ìròyìn rẹ̀ ìṣesí rẹ̀ ẹ̀sìn rẹ̀ àwọn ànábì rẹ̀ kúránì rẹ̀ kó mọ bàbàrà ọlọ́run ọba nínú pàǹbàbàrà ọlọ́run ọba náà ni pé mọ́tì torí nǹkan fẹ́ yọ̀ọ̀yàn kan nú láéláyé kọ́ wá ní ọlọ́run ọba fín ó ti gbóǹtọ̀hún lékè ọlọ́run ẹrú ẹnìkan ò gbọdọ̀ bá ọ débi pé ọ wà rẹ́dì láti kọlu ọlọ́run torí kò lè dunnú torí kó má bàa bínú sí ọ kò bá jóbi òbí rẹ ò fẹ́ kó o kírun náà ní òjò kírun àbí àwọn òbí rẹ ló ní o mọ múra bákan tó mọ̀ pé ìmúra wo obìnrin ìmúra yìí ọlọ́run ọba ọ̀fẹ́ ọkọ rẹ wá ní kọ́ ọmọ múra bẹ́ẹ̀ òun fẹ́ mọ kọ́ ọmọ múra bẹ́ẹ̀ jáde síta nímúra tó mọ̀ pé ọlọ́run ọba ọ̀fẹ́ kọ́ wá nítorí o fẹ́ yọkọ rẹ nú ọ̀fẹ́ jáde nílé ọkọ níbẹ̀nu obìnrin tí ọmọ mutí kó tó bọ́kọ rẹ̀ láṣepọ̀ kì í mú nílé bàbá rẹ̀ tẹ́lẹ̀ ó lọ́kọ òun láwọn fẹ́ káwọn máa lọ sí ìkeje ìkẹjọ wọ́n fẹ́ máa ṣe ráùndì kẹjọ wọ́n fẹ́ máa ṣe ráùndì kẹsàn wọ́n ó mutí wọ́n ó mu gbó kan tó súnmọ́ ara wọn tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán tó túmọ̀ pé orí yọnu rẹ̀ tọ́lọ̀ ń bá lò ní rílé ọkọ òun náà gbé iye ọkọ lọ́lọ́wọ́n dẹ̀ sí òun ó lè ọ jáde kan ìbẹ̀ náà ni tabaraka smu rabbika dhul jalali wal ikram ẹni tó ní jàlálà tó yẹ kó ọmọ bọ̀wọ̀ nǹkan mi dàbí ẹ̀ òun lọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ wọ́n gbówó kan ńláńlá wá wọn láwọn fẹ́ kó fáwọn ní favour kan táwọn ọ̀tọ́ sí wọn wá bribe rẹ̀ lérí ipò ìjọba tó wà àbí nínú private company tó wà náà tí wọ́n ti trust rẹ̀ wọn láwọn ṣàfẹ́ kó ṣe favour yìí fáwọn tó sì mọ̀ pé bínú ọlọ́run ni mọ́ ti torí ẹ̀dá mọ́ ti torí owó tí ó tán kọ́kọ́ lù bínú ọlọ́run nínú pọ́ ọmọ bàbàrà ọlọ́run lọ́wà nínú pọ́ ọmọ túmọ̀ zuljalali wal ikrami lọ́wà níjọ́ tó bá fi zuljalali wal ikrami bẹ́ lọ́run lẹ́yìn ìgbà náà ọlọ́run ó tètè dá ọ lóhùn torí wọn náà fẹ̀ tó orúkọ yẹn ó ṣètò ẹ̀ fún. wal ikram jalalu latu wal ikram ọlọ́run ròyìn ara ẹ̀ fọ́dà ó ní èmi ni ọba tó ní jalal èmi sì lọ́ba tó ní ikram kí ni ń jẹ́ ikram ọba alápọ̀nlé ọba oníwà rẹ̀lẹ̀ ọba oníwà àánú ọba oníwà ọ̀rẹ́ ńta yẹn kí bó ṣe burú tá a ṣe fi jàlálà ròyìn rẹ̀ ń pa gbọ́dọ̀ mọ́ bọ̀wọ́ rẹ̀ ń náà ẹ má gbàgbé pé a tún gbọ́dọ̀ ní ìkìrámù fún a gbọ́dọ̀ lẹ́mí ìkìrámù fún a gbọ́dọ̀ nígbàgbọ́ ìkìrámù fún ìkìrámù a lè tú sọ́nà méjì a lè tú sí pé yẹn ń pọ́ lọ́wọ́ ọba lé ìkìrámù ní pọ́ bá tó wọ́ọ̀tì àpọ́nlé ọba tó dìsáàbù àpọ́nlé ju gbogbo nǹkan lọ ìkìrámù tó wà ìtumọ̀ rẹ̀ tó correct jù ní pé zul ìkìrámù ọba tí máa ṣàánú ẹ̀dá ọba tí máa sọ̀rọ̀ ẹ̀ ń tafẹ́dà tí máa pẹ́ dálé ẹni pé má jẹ́ kẹ́rù ọlọ́run bá ọ débi pé ó wàá rò pé kò lè ṣàánú rẹ̀ ọ wàá máa rí lọ́ba tó burú lọ́ba tí ò láàánú ọ gbọ́dọ̀ fọkàn sí kẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ fọkàn sọ́rẹ́ ń ta rẹ̀ ju gbogbo nǹkan lọ gbogbo bí wọ́n bá ní kọ́ ọwọ́ ọmọ wa kọ́ ọ fẹ́ márì o ti wọ́kọ̀wọ́kọ̀ o rí bọ̀rọ̀ ó dààmú má jẹ́ kí wọ́n ní àfikọ́ ọwọ́ ẹsẹ̀ kan púpọ̀ṣẹ̀ yẹn ní ó fún ọ lọ́kọ má jẹ́ kán ní àfikọ́ wá ṣe ìrìbọmi kan ló fi rí bá ti ṣe dhul ikrami ni kò mójútó ọba tó lọ rẹ̀ ń ta yẹn lọ́dọ̀ ọba tó lówó lọ́dọ̀ ọba tó lọ́lá lọ́dọ̀ ọba tó láṣeyọrí lọ́dọ̀ òní ń jẹ́ zul ikram ọba tó ẹ́sì pé kò sí bẹ́ṣẹ̀ rẹ lè pọ̀ tó bó ṣe lè pọ̀ tó ó rẹ́dí àti foríjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìyẹn ni pé zul jalali wal ikram ó kọ lọ́wọ́n ọba yẹn ó kọ tó gbé khawfu àti rọ̀jáwù dání ni ó kọ tó mú ìbẹ̀rù dání ìbẹ̀rù ni pé ọmọ fún jàlálù lẹ́tọ̀ rẹ̀ ọmọ bọ̀wọ̀ ẹ̀ ọmọ bẹ̀rù ẹ̀ ọ wà ní bẹ̀rù ẹ̀ débi pé ó tún já kan náà kẹ̀ ọmọ àárí bí òkúròrò wálé ìkìrámì ni pé túmọ̀ fọkàn sí i pé ọba aláàánú ni anabi sallallahu alayhi wa sallam ó wà ní alidhu bi ya dhal jalali wal ikram ẹdún ní má dùn azul jalali wal ikram yẹn pé ẹ máa pe ọlọ́run ọba ló kọ yẹn tán bá ní kí ni zikiri tó tẹnu tó mójútó jẹ́ kí zul jalali wal ikram ọ wà nù azikiri rẹ̀ kọ́ tó máa fi pe ọlọ́run pé ya zal jalali wal ikram ya zal jalali wal ikram ya zal jalali wal ikram nínú kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù tí yẹn máa fi pe ọlọ́run tí máa fi tètè dáhùn ló fi wà nù àdúrà tá nàbì sallallahu alayhi wa sallam fún wa ká máa kà lẹ́yìn rún nke allahumma anta salam
wa minka salam tabarakta ya dhal jalali wal ikram lẹ́yìn gbogbo òun nínú àdúrà tá a máa wí ló wà ìwọ náà tètè fi kún àdúrà rẹ zul jalali wal ikram ọlọ́mọ ṣàfi ikram rẹ bá wa lò wá járe tó zul jalali ṣe fún ọlọ́wọ́n ọba wàlálà ilaha illallah ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹja ètè lọ jímọ̀ káwẹ́wẹ́ jímọ̀ káka suratul káfí káṣà sàlájú tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́mọ ṣàgbà gbogbo pẹ́pẹ́ fún ọlọ́mọ ṣàgbà lọ́wọ́ wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.